nígbà yẹn lórí wípé Alimi yìí bò ní tiẹ̀ ṣe jẹ́. Bàyìlà kọrin kan o, wọ́n bínú orí ni o. Wọ́n bínú orí ni. Wọ́n bínú orí ni o. Wọ́n bínú orí ni o. Gbégbó yìí máa ma dùn. Oyin ti ládùn tẹ́lẹ̀. Ọlá ló gbádùn fóyin. Bíbí ó ní wọ́n bínú orí mi. Ẹ̀jẹ̀ òpé tó yín ó mọ́ dùn. Oyin ti ládùn láti ilẹ̀. Torí nígbà tó wà ní ẹ̀ka bá fẹ́ ṣèpàdé. Kí gómìnà bá jókòó. Màmá wa dúpẹ́ Adélèké yẹlú àyè yẹlú àbí ní bàtà bá gbé yéyé o. Alálùbáríkà yá dáadáa. Wọ́n á jókòó. Ọ̀gá mi tó jẹ́ chairman wá ń sìn onídìí gbà yẹn. Ọ̀rẹ́mú Sẹ́nẹ̀tì wọ́n á jókòó. Ọ̀gá wa kan tó wà tó jẹ́ pọ̀ lórí gbogbo nínú ìmọ̀lẹ̀ sí i. Pọ̀rọ̀sọ̀ wáyé Ọládìpọ̀ wọ́n á jókòó. Lẹ́yìn ìgbà náà, èmi náà máa jókòó. Chairman wa Dr. Akíndélé gbà yẹn, Jessica chairman, á jókòó àti sẹ́kítírì, àwa táwọn àyà ti kù yẹn. Ìgbà yẹn làwọn kan nílẹ̀ yìí náà ni ò lẹ́rìí yìí ni o. Àwọn táwọn mọ̀ táwọn fẹ́ dáàbò wọn lẹ́rìí yìí. Àwọn táwọn mọ̀ táwọn fẹ́ dáàbò wọn lẹ́rìí yìí. PDP àtìgbà yẹn láti bẹ̀rẹ̀ ọ̀tẹ̀. Àtìgbà yẹn láti ṣe kí ni o. Yorùbá ní ẹ̀yìn ìkùlé lọ̀táwà ìkúlé ní kíló. Wọ́n ṣe ní pé. Àwọn abẹ́kù ayé láti bá inú ni bí ni ayé láti bá ayé náà láti ṣe kí ni láti. Bẹ́ẹ̀ni ò wá mọ̀ bí ò mọ̀ wípé èyí lè dìsẹ́ńsó lò nílùú ẹ̀rìn Ọ̀ṣun wà. Ó dìsẹ́ńsó lò tó yẹ sẹ́ni wípé yóò sì mú ọ̀bẹ yóò sì fi kú ọ̀bẹ ẹ̀rín ẹgbẹ́ rẹ̀. Ẹ̀ka bá a bá wò dáadáa bá a lè fọkọ́. Ó làbí ọ̀fọ̀ gbà mí lórí owó bídìbà. Owó bídìbà. Má kámẹ́rà mi bá. PDP Wáwà. ní ọ̀sẹ̀ kẹ̀kẹ́ láì ṣe òru nílùú ẹ̀rìn Ọ̀ṣun wà yìí. Kéèyàn sì kú ọ̀bẹ ó ló fẹ́ fi kú yẹn lọ́sọ̀. Tí wọ́n náà sì bímọ, ọ sì bímọ yóò lè gbàdúrà kí ẹnìkan mú ọ̀bẹ ó fi kú ọmọ rẹ lọ́rùn. Ọlọ́run ọmọ ẹlẹ́sọ̀ láàrin sọ̀rọ̀ púpọ̀ jù bọ́ọ̀dù ẹ̀sùn kàrẹ́ ní lẹ́yìn lójú ní pé èmi ń sọ fún ilé mi ipe èmi kọ́lá pa nínú ọmọ amúlíkà tuntun lẹ́yìn mọ́ mo kọ̀ yá lọ. Báwo? Báwo yọ lóbì? Ìyá Mo nìyẹn. kọ́ níwájú gbogbo èrè ní. Àjẹ́ nìyá rẹ̀. Èmi ò ní ṣe ìgbésẹ̀ kan. Bẹ́ẹ̀ ni. Bá ìjọba Adémọ́lá Adélékè ló kọjá. Gbogbo agbára tọ́lọ̀ ń bá dẹ̀ fún mi. Tọ́lọ̀ fún mi lóore ọ̀fẹ́ kó jẹ́ kí n wà láyé kí n wà láyé. Inshallah. Èmi wípé Adémọ́lá Adélékè wọlé second term. Gbogbo rẹ̀ ni màá tà. Ẹni tó bá fẹ́ràn Adémọ́lá Adélékè tọkàntọkàn. Bẹ́ẹ̀ni. Kò ní máa sọ wípé Àwọn olórí burúkú. táwọn èèyàn ń kú òlú ẹgbẹ́. Oúnjẹ ó lè tóun nìkan jẹ. Ẹni tó bá jẹ́ pé ó fẹ́ràn Adémọ́lá Adélékè nítòótọ́ yàtọ̀ sáwọn amójúfẹ́ ni. Wọ́n fọkàn fẹ́ ni ajísafẹ́ lórí ibú. Amójúfẹ́ ni wọ́n ò fẹ́ràn Adémọ́lá Adélékè. Ojú ni wọ́n fẹ́ kí ni. Wọ́n ń jẹ́. Ọlọ́run ẹ̀dá wọn mọ̀ ó mọ nọ́mbà lé wọn.